èmi náà dẹ̀ ti gbìyànjú díẹ̀ lẹ́nu ìgbà tí mo dé sílùú yìí o. Ó kàn jẹ́ pé kò tíì bọ́ sí mi. ọ̀rọ̀ iṣẹ́ lórílẹ̀‐èdè yìí ṣá àfi kí ọlọ́run ó ṣàánú wa ni o ṣùgbọ́n téèyàn ò bá ti dáwọ́ ìgbìyànjú dúró díẹ̀díẹ̀ náà ni má padà bọ́ sí i. Bẹ́ẹ̀ ni ò parọ́. Àwa náà ò ní dáwọ́ ìgbìyànjú dúró. À túbọ̀ wá gbìyànjú sí ni àbí? Màámi fẹ́ ṣe ọjọ́ ìbí ní ọ̀sẹ̀ tó ń bọ̀ yìí ṣùgbọ́n kò kí ń ṣe nǹkan rẹpẹtẹ o. A kàn fẹ́ ṣe àpèjẹ kékeré kan láàrin àwọn ọ̀rẹ́ àti àwọn tó ń súnmọ́ wa ni. Ó dẹ̀ máa wù mí kó wà níbẹ̀. Ilé ọ̀dọ̀ wọn la ti fẹ́ ṣe o. Wá yẹ̀ wá sí. Kí lẹ́gùn mi ṣe tó máa sọ wípé òun ò fi àárọ̀ jù? Tó bá ti yá eégún titi ẹ̀, ó ti yá ọ̀rẹ́ tèmi náà nìyẹn. Mo máa wá. Ó ṣé.